Hello. Ẹ̀yin èèyàn mi, báwo ni ṣe wà? Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa, àmín. Wọ́n ní kóòtù ti fún Dr. Elizabeth ní 14 days tó máa fi páàkì kúrò láàfin. Wọ́n kàn nípa fún un. Wọ́n ní 14 days. O ò lè máa fún kábíyèsí, o ò lè máa fún òun àti ìyàwó ẹ̀ ní wàhálà. Ṣé o fẹ́ pa wọ́n ni? Wọ́n ń gé ẹ lóòka, wọ́n ń gé ẹ níka, ó ń wo òka. Wọ́n ń gé ẹ níka, ó túbọ̀ ń wo òrùka. Kí ló dé? Wọ́n bí Ṣóyin mẹ́ja ni. Kí ló dé kí ló ń gùn ẹ̀? Kí ló ń jó ẹ tó fi jólẹ̀? Kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? Wọ́n ní 14 days sí o, pé kó páàkì kúrò láàfin. Kí ló dé? Wọ́n ní téèyàn bá ṣoore, ṣó dìgbà tó bá parẹ́ kí wọ́n fi ibi sú. Wọ́n lóore níwọ̀n èèyàn ṣòro náà. Ẹ wo gbogbo oore tán ṣe fún ẹ láàfin yẹn. Gbogbo oore tí Naomi tó dìde nínú ọlá ńlá Kristi Jésù tó fà ẹ́ mọ́ra pé ẹnì kejì òun lélẹ̀. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ bí áńgẹ́lì. Ó bá wọn ṣe àbòsí, ó bá wọn ṣe wàhálà. Oníkan fi ẹ́ lẹ̀ pé bọ́lọ̀ ń ṣe rán ẹ ló máa ń lọ. Kí ló dé tó wọ́kàn di at the same time? All of a sudden, ó kàn wá change. Kí ló bà lé ẹ? Èṣù wo ló gbà láàyè láti wọ̀nù ẹ̀? Ṣó tán bókù? Orí young boy kó lọ fẹ́ náà. Ṣùgbọ́n sọ pé sisi ni ẹ́, ó dẹ̀ kàwé. Ó wá fi ìwé tó wá kà wá fi intimidate Naomi. Pé ìwọ ń sì lè ṣẹ̀mọ́ pé ìwọ àti Naomi ẹ̀ ṣe the same sex. Bẹ́ẹ̀ tó ó láti lọ gbọ́kọ̀ ẹ̀. Ṣé láti lọ gbọ́kọ̀ ẹ̀ àti láti wá rule over her ló ṣe kàn pápò fẹ́fẹ́ ọkọ ẹ̀? Àbí kí ni ìtumọ̀ eléyìí? Ǹjẹ́ ó tán àbí ò tán? Ṣé rí gbogbo nǹkan tí olúkálùkù yín ṣe láàfin? Àwọn èèyàn rí yín. Wọ́n rí yín, wọ́n dẹ̀ ń rí gbogbo ìṣàtẹ̀ǹkọ̀ sí kábíyèsí. Ṣé èèyàn kì í quiet tàbí èèyàn kì í dára fún yàn ni kábíyèsí dára fún yín ni? Tó fa gbogbo yín mọ́ra, tó fowó bá yín lò, tó fìfẹ́ bá yín lò, tó fi ohun gbogbo bá yín lò. Despite pé àwọn sọ pé kábíyèsí ó like obìnrin, ó nífẹ̀ẹ́ àwọn obìnrin. Ẹ̀dẹ̀ tí fẹ́ aṣọ dà ṣàmọ́ lọ́wọ́. Ìfẹ́ aṣọ di jọ́sẹ̀ pé nǹkan tó fẹ́ òun ló yọ. No now. Ẹ má ṣe yẹn now. Àti wọ Elizabeth of all people. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀nàmọ́ná. Wá lọ ń wo aago aláago òṣìṣẹ́ ní ààfin. Báwo náà ṣe ní fún ẹ ní 14 days? Ṣé ìwọ ló fà á? Kọ́ mọ̀ pé o fẹ́ sìn mí lọ sóde. Ṣé tí kábíyèsí ò bá nífẹ̀ẹ́? Ṣé bó rí Naomi kò tó sọ fún ẹ pé kó wá sí òun lọ sóde pé kẹjọ lọ? Ó rí Naomi náà in the first place. Ó pè ẹ́. Jẹ́ kájọ já ìwọ́dù bàbá mi lọ sóde this time around. Kí ló dé tí ò sọ fún Naomi? Tó ẹ́ pé ó ti fẹ́ sọ fún Naomi láti ilẹ̀. Bó fẹ́ kí Naomi tẹ̀lé o, ó máa ti sọ fún Naomi. Tí ìwọ gan ò ní mọ̀ nǹkan kan. Tó tiẹ̀ ní gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Èèyàn á sọ pé òun tún ṣoore kó tún ṣoore dáràn ni. Bọ́ọ̀lù ṣe máa mú gbogbo yín, máa fìyà jẹ gbogbo yín ní kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ̀ jẹ́ kí kábíyèsí kọ́kàn ẹ̀ balẹ̀ láàfin. Tẹ̀sí jẹ́ kí Naomi aláìṣẹ̀. Ó mà dẹ̀ ṣe o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run Naomi ló ń jà fún Naomi? Kó yá tètè mọ̀. Dr. Elizabeth. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìwé kọ́ lọ́gbọ́n o. Ó kàwé yes. Ó ṣe gbogbo ẹ̀ yes. Bẹ́ẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ fi ọgbọ́n ẹ̀ sí. A gbọ́ pé ṣe ní ilé aláwo ló tún wọ̀ for the first time mo ṣe àṣẹ gbọ́. So yẹn pé ṣe ó pretend tẹ́lẹ̀ láti jẹ́ èèyàn rẹ̀. No now. Wọ́n ní nǹkan tó bá wà nínú yàn
òun ni ọtí máa ń bá lọ́kàn yàn tó mi ò máa sọ jáde. Àwọn kan ní ọtí ló mu kó má dà lọ, who told you say ọtí? Nǹkan tó wà ó ti fẹ́ ṣe ìkà, òun ló ṣe practice ẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní hùwà ìkà. No now. Olórí Elizabeth, no now. What has come over you? Nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí ó lágbára o. À ń bẹ Ọlọ́run pé kó lè tètè yé ẹ kó tó wà tó lè tì, torí eléyìí lágbára gan. Pẹ̀lú aláìṣẹ̀, ó máa le díẹ̀ o. Kéèyàn máa fi ojú olóore gúngi, ìyẹn náà máa le díẹ̀ o. Pẹ̀lú bí Naomi ṣe ṣe gbogbo akitiyan pé Elizabeth gbọ́dọ̀ bímọ, Elizabeth gbọ́dọ̀ ṣègbà, Elizabeth gbọ́dọ̀ ṣàwò, sí rere ni o. Pẹ̀lú ẹ̀ ó fi bí sú Naomi. Èèyàn máa níkà o. Pẹ̀lú bó tún ṣe hùwà sí kábíyèsí, pẹ̀lú bó tún ṣe hùwà sí Naomi. Ó màmá lẹ́yìn, ǹjẹ́ kò ti ń lẹ́yìn bọ̀ báyìí? Torí gbogbo ìjà ibi tó ń jà, táwọn èèyàn dẹ̀ tán dẹ̀ mọ̀ pé ìjà ibi ló ń jà. Kí ni ìbá ṣe, kí ni ìbá mọ̀? Wá lọ gba àbọ̀dè. Ìwọ ló fi àbọ̀dè lẹ̀ fún, ìwọ ló fi ara ẹ lẹ̀ tágbà àbọ̀dè tó fi wá wọnú ẹ̀ o. Ó mà dé ṣe o. Àfìgbà tá a gbọ́ pé lénìí wọ́n ti jáwèé fún ẹ pé kó kúrò lẹ́yìn ààfin within 14 days. Ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kí ló dé, ẹ̀yin lẹ́ láàfin ni? Ẹ̀yin lẹ fi kábíyèsí joyè ni? Àbí ìdílé yín ló fi kábíyèsí jẹ kábíyèsí? Ló fi Ọọ̀ni jẹ kábíyèsí? Àbí gbogbo ẹ̀yin tẹ́ wà láàfin tẹ́ ń dún kí ló ń jẹ́ màwúrú fún kábíyèsí? Ojú ló ń rojú ṣàánú pé kí ni ká ti gbọ́. Àwọn tí mo tiẹ̀ fẹ́ wá sí ààfin kí tó wá fọwọ́ mi lẹ̀. No now. Ó ti pẹ́ tó ti ń ṣe. Bóyá tí ẹ̀gán náà máa fi ṣe kíní. Ìwọ wá farawé Ashley. Ó farawé Mariam. Ó farawé Mama 70. Olórí Rónkẹ́. Ó farawé gbogbo wọn pátápátá. Wọ́n jọ ń ṣe meeting. Bíbélì sọ pé wọn yóò dìde lẹ́ẹ̀kan, wọ́n sì ṣubú ní ẹ̀ẹ̀méje. Ẹ lépa wọn lẹ́ẹ̀kan, ẹ lépa Naomi, ẹ wo bí gbogbo ń ṣe ṣubú dànù. Tẹ́ ẹ̀ ṣubú dànù, ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ni jáwọ́ nínú iṣẹ́ ibi. Frustration dẹ̀ ń bá yín. Kí lẹ tí ń win? Ẹ lè win náà. Ẹ lè win torí aláìṣẹ̀ òun dẹ̀ try láti gbógun tì. Ọlọ́run dẹ̀ nígbà fún yín. Ó dà bẹ́ẹ̀ fún Dr. Lizzy. Wọ́n ní wọ́n fún ní 14 days. Gàlígàlí ẹ pọ̀. Lizzy gàlígàlí ẹ pọ̀. Ìwọ ọmọ onígbàgbọ́, kí ló wá lọ sí ilé aláwo? Ẹ rí pé ṣìṣe ti bá wọn. Ẹ̀yin èèyàn mi, ó dà bẹ́ẹ̀. Mo ní kí n sáré gbé ìborùn náà wá fún yín kẹ́ ẹ lè gbọ́ bó ṣe ń lọ. Ẹ bá a share, kẹ́ ẹ bá a like, kẹ́ ẹ dẹ́ a subscribe, kẹ́ ẹ dẹ́ bá a fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run adájú lórí gbogbo wa. Àní rógun ayé o, ṣiṣẹ́ ò ní bá wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.